Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Ṣọ́láfíà ni mo bá yín. Yes, eégún ni mo gbé wọlé lẹ́nìí. Ó sì ní reason tí mo fi ṣe bẹ́ẹ̀. Màá wá sí aṣọ kúrò lójú eégún. Tí bá sì àwa máa sọ àlàyé wa lọ. Assalamu alaikum. Yóò wá aláàjì. Ṣọ́láfíà ni mo bá yín. Yóò wá. Ṣé ẹni mo ṣe múra yìí ó ní reason tí mo fi ṣe bẹ́ẹ̀ lẹ́nìí. Àmọ́ kí n tó tú gbogbo eléyìí, ẹ jẹ́ ká mọ bára wa lọ. Bí mo ṣe múra yẹn, ẹ̀yin èèyàn lálákọ̀ọ́kọ́, kí lẹ rò? Ẹ ní mùsùlùmí kò kí ń ṣe gbogbo àwọn tó múra báyìí ní mùsùlùmí. Kò kí ń ṣe gbogbo àwọn tó múra báyìí ní mùsùlùmí. Ṣé a wà rí wọn nínú hòtẹ́ẹ̀lì? Àwọn tó múra báyìí, a rí wọn nínú hòtẹ́ẹ̀lì. Ìwọ tó ń gbọ́ mi, ó ti calculate ẹ̀ pé mùsùlùmí lélẹ̀. Kò í ṣe gbogbo wọn ní mùsùlùmí. Ìròyìn ó fi tó àwa létí pé nílùú Yorùbá kan, bí obìnrin kan ṣe máa ń múra nìyẹn tó dẹ̀ máa ń gbé wiri. Gbé wiri yẹn ni my own definition mi pé ó ń lọ from hotel to hotel. Ó ló ní ara rẹ̀ lóòótọ́, ó ló ní ara rẹ̀. Àmọ́ èmi ò bá ọ̀jìrú obìnrin bẹ́ẹ̀ yẹn pé kó sọ gbogbo kíní ìkàlẹ́lẹ̀. Kí ni àǹfààní pé ó wọ nìkáp jáde láti ilé, ó dẹ̀ wá dé hòtẹ́ẹ̀lì, wọ́n dẹ̀ tú yẹ́lẹ́yẹ́lẹ́. Ó fi jẹ́ kó mọ bú ẹ̀sẹ̀ lẹ́sìn. Ó fi jẹ́ kó mọ sọ̀rọ̀ sí Ọlọ́run. Ó fi jẹ́ kó mọ sọ̀rọ̀ sí àdínì mímọ́ Islam. Pé ó rí wọn wọ nìkáp, ó rí àwọn ìyàwó àfà. Because particularly most people, wọ́n á rò tó wá ti rírò àwọn tó múra tó wọ́n lo nìkáp all over. Àwọn believe pé ìyàwó àfà ẹni mímọ́ ni wọ́n. Ìwọ tó wá rò pé ẹni mímọ́ ni ẹ́, kí ló ń ṣe pẹ̀lú àwọn ọkùnrin ọlọ́kùnrin nínú hòtẹ́ẹ̀lì? Kí ló ń ṣe pẹ̀lú àwọn ọkùnrin ọlọ́kùnrin nínú hòtẹ́ẹ̀lì? Èmi ò bá ti mọ́ sọ̀rọ̀ because this is your life. But why deceiving? Kí ló tẹ́ fi ń deceive àwọn èèyàn? Most of you gan ẹ wá cover rẹ̀. Mi sọ pé àwọn mi ò ṣe mùsùlùmí nínú wọn o. That is àwọn mùsùlùmí hypocrite. Mi sọ pé wọn ò ṣe mùsùlùmí nínú wọn. Àwọn ẹlẹ́sìn míì náà tí wọ́n ṣe mùsùlùmí, wọ́n ń múra báyìí. Wọ́n cover ara wọn ní married people. Wọ́n wọnú hòtẹ́ẹ̀lì lọ. Wọ́n ní fẹ́ kí wọ́n rí ojú ara wọn. Ká lẹ̀ ń deceive. You are deceiving yourself. Ẹ ń deceive ara yín, ẹ deceive èèyàn kankan. Ẹ tún wá gbé ẹ̀ṣẹ̀ mẹ́ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ yóò bá tẹ̀ wá dá kékeré. Ẹ wá gbé ẹ̀ṣẹ̀ mẹ́ṣẹ̀ tó pé ẹ ń jẹ́ kí wọ́n bú àdínì. Ẹ jẹ́ kí wọ́n bú àdínì Ọlọ́run. Ẹ jẹ́ kí wọ́n bú àdínì Ọlọ́run. Ewu làbúrò cover all your body. Deceive us as a Muslim. Ó wá wọ inú hòtẹ́ẹ̀lì. Kò kí ń ṣe ọkùnrin kan, kò ṣe ọkùnrin méjì, kò ṣe ọkùnrin mẹ́ta, kò ṣe mẹ́rin, kódà kò ṣe mẹ́wàá. Ó wá fi nìkáàpù, ó wá sọ̀rọ̀ ààrẹ di onínàbì nínú hòtẹ́ẹ̀lì oríṣiríṣi. Kò sí hòtẹ́ẹ̀lì tí wọ́n ti gbé mọ̀ ẹ́. Kò sí hòtẹ́ẹ̀lì náà tí wọ́n ti gbé mọ̀ ẹ́. Ìkan tó kàn wá bí mi nínú ni pé yọ nìkáàpù yẹn. Yọ because wọ́n fi ń bú ìsìlámù. Wọ́n fi ń bú àwọn àfà. Wọ́n fi ń bú àwọn ìyàwó àfà. Tó bá fẹ́ gbiná láàyè. Yes, ẹ̀ ń deceive wa ni. Wọ́n ní orí mùsùlùmí. Ọ̀rọ̀ yìí ó kàn mí létí. Mo wá ní possibility wà kò kí ń ṣe mùsùlùmí nìyẹn náà. Torí mo ti rírù rẹ̀ rí dáadáa. Obìnrin yìí iṣẹ́ rẹ̀ ní pọ́nbélé. Ọkọ rẹ̀ ò sì sí níbi tó ń gbé. So ó wá fẹ́ lọ ṣe iṣẹ́ tó mọ̀ ṣe yẹn. Ó gbé wọ̀ ni. So a ti wá follow. A ti rí pé iṣẹ́ tó ń ṣe nìyẹn. Why are you deceiving people? Why are you deceiving? Kí ló tẹ́ fi ń jẹ́ kí wọ́n bú ẹ̀sẹ̀ lẹ́sìn? Because àwọn kan ò ní mánì. Àwọn kan ò ní gbàgbọ́. Àwọn kan ò nílò àròjinlẹ̀. Wọ́n máa sọ pé ó rí àwọn ìyàwó àfà. Ó rí wọn nínú hòtẹ́ẹ̀lì. Kò tẹ̀ kí wọ́n á ṣọkùnrin kan. Mo mọ̀ pé èèyàn tó wà ní the position yìí ó máa wo fídíò yìí. Ẹ stop ẹ̀. Anybody tá a bá rí tó gbé nìkáp, àwa ti fi à ń wọ Ọlọ́run lára wọn. À ń wo súrà Ọlọ́run lára wọn. Ẹ má jẹ́ ká tún mọ̀ ro otherwise. Àwọn obìnrin míì wọ́n gbé nìkáp ikùn nílé.
wọ́n lọ sọ́jà tí wọ́n bá dọ́jà àwọn tó ń tajà àwọn mọ́là tó ń tajà yẹn wọ́n bọ̀ kalẹ̀ lẹ̀ wọ́n bọ̀ ni kí ni àǹfààní àti ẹ̀ ti wọ́ at the first instance tó bá mọ̀ pé you are not capable ẹ bọ̀ náà kíní yìí àdéhùn ni láàrin wa àtọlọ́hun àtọkọ rẹ láàrin wọ ọlọ́hun àtọkọ rẹ kíní ó wù mí gbé torí ó wù mí gbé aláàjì ó wù mí gbé láàrin èmi ìwọ ọkọ mi àtọlọ́hun lẹ́sọ kí ni àbúrò dénú ọjà mọ́ bọ́ lẹ̀lẹ̀ kí ni àbúrò mọ́ dénú ọjà mọ́ bọ́ lẹ̀lẹ̀ kí ni àbúrò mọ́ wọ ní cap mọ́ ṣe iṣẹ́ gbélé pawó ní hòtẹ́ẹ̀lì pẹ̀lú oríṣiríṣi ọkùnrin kí ló dé ẹ bẹ̀rù ọlọ́run ẹ sì bẹ̀rù ọjọ́ tẹ́ máa sùn nísìnyí ọba sọ pé òun ṣiṣẹ́ nàbí yìí òun ṣiṣẹ́ gbélé pawó wọn á fi káàkiri gbogbo hòtẹ́ẹ̀lì tó bá bí ẹ léèrè wàá rí wí o yes wàá rí wí wàá sọ pé ọkọ rẹ ò sí nílé wàá sọ pé ebi ń pọ̀ wàá sọ pé kíní jẹ́ kó bá àmọ́ bẹ́ẹ̀ yẹn mọ̀ jẹ́ kí ọlọ́run tún mú ẹ fún ẹ̀ṣẹ̀ atannijẹ wọ́n jẹ́ kí wọ́n mú ẹ fún ẹ̀ṣẹ̀ atannijẹ wọ́n jẹ́ kí wọ́n mú ẹ fún ẹ̀ṣẹ̀ tí wọ́n máa fi ẹ́ bú ẹ̀sìn wọ́n máa tara yín máa fi bú ẹ̀sìn is a bigger sin wọ́n máa tara yín máa fi bú ẹ̀sìn is a bigger sin tí àwọn àìmọ̀kàn bá mọ̀ àwọn tó mọ̀ kankan bíi tiyín náà bá rí yín tó bá wù wọ́n gbé ní káàpù yẹn tó bá ti rí yín àsáǹpù wọn ò ní fẹ́ ṣe láì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín gòyè tí ẹ ṣe mùsùlùmí àbí mùsùlùmí hypocrite èyàn tó bá ṣe mùsùlùmí ó máa ṣe dílẹ̀dílẹ̀ pẹ̀lú ọkàn tó bá sọ pé òun fẹ́ gbé ní káàpù ó máa gbé pẹ̀lú tọkàntọkàn ibi tó bá rìn sí ó máa jẹ́ mímọ́ kò kí ń ṣe pé ó gbé nìka oríṣiríṣi ọkùnrin kò dẹ̀ kí ń ṣe pé bóyá ẹ̀gbọ́n ọkọ rẹ ni o àbí ibùdó ẹ̀gbọ́n ọkọ rẹ nínú hòtẹ́ẹ̀lì adẹ̀ tí ìwádìí fi yé wa pé ẹ̀ ń bára yín sùn ni kí ló dènà ẹ sì ṣe sùúrù ẹ bá fẹ́ ṣe ẹ mọ́ deceive àwọn èèyàn ẹ mọ́ bu àdínì wa ẹ mọ́ jẹ́ kó mọ́ bú àdínì wa ẹ mọ́ jẹ́ kó mọ́ bú àwọn ìyàwó àfáà gidi ọ̀dọ̀ búbú àwọn èèyàn kò dá sí ọlọ́run dúró but àwọn ò fẹ́ inú wo ò dùn sí inú àwa kan ò dùn sí ìfìwọ́n tó bá fẹ́ ṣe ọba tó yẹ pọ̀ ṣọ́tẹ̀ tí ń pé oríṣiríṣi ọkùnrin ẹni èjì mẹ́ta ẹni ó ti tó 20 ọkùnrin ọkọ rẹ ò sì sí níbi tó wà ọkọ rẹ wà ń lu mi 20 ọkùnrin torí ọlọ́run ọ̀rẹ́dì gbogbo olú ti fẹ́ mọ̀ ẹ́ nìyẹn ó ti fẹ́ di lámọ̀ọ́ká. Why not unveil your face around? Let them know you are the one. Let them know we know you. Majority of people know you. To almost 20 men. 20 men ní sábà fi sí multiplication. Almost 100 men ti mẹ́ nìyẹn. So why not unveil yourself? Stop you deceiving people. Mọ́ lo ní cap yìí mọ́ lò mọ́ ẹ bẹ̀rù Ọlọ́run mọ́ lò mọ́ túlẹ̀. This is on point by 2 using my words for others. Bye for now. Ẹ bá fẹ́ ṣèrànù ẹ ṣe lajú ẹ kó ṣe ni mọ́ bójú ẹ ó ti gbọ́ mọ́ deceive wa àwa tá fẹ́ lo ní cap yẹn jẹ́ ká lò pẹ̀lú ọkàn kan ká mọ̀ lò pé àwọn tí báwọn kan wọ́n fi ń ṣèrànù. Bye for now.